sẹ́ẹ̀rí báyẹn sẹ́ẹ̀rí pé a sọ pé Abdulrahman tó pa Hafsat kì í sọ nìkan ní ń ṣiṣẹ́ ó ti ń dárúkọ àwọn tí ó tajà fún ẹ ti rí i pé kì í ṣàkọ́kọ́ sí rẹ̀ Ìbàdàn ló ta orí sí so he started mentioning names now eléyìí what's not like kudos fún àwọn ọlọ́pàá Kwara State a gbé kudos fún àwọn ọlọ́pàá Kwara State mo sọ lánàá pé kí wọ́n mú Abdulrahman dáadáa kí wọ́n mú dáadáa torí pé wọ́n ní bàtà obìnrin tí wọ́n bá nínú yàrá ẹ̀ ó jẹ́ bàtà obìnrin 12 bàtà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 12 bàtà Hafsa ó ní bàtà obìnrin ẹlẹ́ẹ̀kẹtàlá ó túmọ̀ sí pé odidi èèyàn 13 ni Abdulrahman ti pa nísìnyí tó ń sọ pé ìgbà tí ó ní asthma ló kú sóun lọ́dọ̀ nǹkan ẹni Ìbàdàn ni ó ta orí sí ọmọ ga o ó ti bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn ọlọ́pàá dẹ̀ ti ń ṣiṣẹ́ wọn mo nígbàgbọ́ pé gbogbo wa náà la máa rí àbájáde èsì nígbà tí àwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn tán wàá fẹ́ mọ iye èèyàn tí ó ta páàtì fún ẹni tí ó ta orí láti Ìlọrin sí Ìbàdàn orí ti fò láti Ìlọrin dé Ìbàdàn ọmọ yẹn ti ní ó ní àwọn backbone kan salamu aleykum rahmatulahi yes so sáà ti pè yín a sọ̀rọ̀ mọ́ wa lórí live video o Ìbàdàn ló ta orí sí o Ọlọ́run ẹ̀rín èèyàn láìsẹ̀ran àfẹ́ ẹlẹ́ran wàláyì orí ẹran màálù tẹ́ǹtà ọwọ́n ju orí èèyàn lọ wàláyì Ìbàdàn lọ́mọ yẹn ta orí ọmọ kéèyàn ọ̀pá yẹn láàrin 4 days so tó 4 days ni Ìbàdàn nísìnyí àṣẹ ìfòròyìn yẹn ti jáde báyìí àwọn kan ti pè mí láti Ìlọrin ó ti bẹ̀rẹ̀ sí ní mẹ́ńsà àwọn tí ó ta páàtì orí Ìbàdàn ló ta orí ọmọ yẹn sí irọ́ lọ́wọ́ kọ́ pa ní ìsìn ìtàn ṣiṣẹ́ kò mọ̀ pé àṣírí ẹ̀ ló tú bàtà obìnrin 12 náà bá nù ilé ẹ̀ bàtà ọmọ yẹn ló jẹ́ bàtà 13 bàtà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 13 ni wọ́n bá nínú yàrá ẹ̀ ó túmọ̀ sí pé àwọn ọmọ 13 ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn odidi èèyàn 13 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ta páàtì wọn. àfi ká gbogbo bímọ nísìnyí àfi ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ gan àwọn ọbẹ̀ ẹni tẹ́ bá pàdé lórí social media kódà ń tẹ́ ẹ mọ̀ gan tẹ́ ẹ fẹ́ lọ kí ẹ gbọ́dọ̀ sọ kẹ́ ẹ sọ ń lé pé mo ń lọ sọ́dọ̀ lágbájá o orí ti sáré láti Ìlọrin orí ti dé Ìbàdàn odidi páàtì èèyàn so àfi kí Ọlọ́run ọba ó kó ṣe dáadáa fún wa assalamu alaikum ẹ ó kàlẹ̀ ẹ rẹ́sà ìrẹ́sà so mo kàn wá láti wá fún wa ní feedback torí bí ọba ṣe ń lọ a gbọ́dọ̀ máa ṣàlàyé fún yín kádẹ̀jẹ̀ kẹ́ ẹ máa gbọ́ bí nǹkan ṣe ń lọ inú wa dùn pé àwọn ọlọ́pàá iṣẹ́ wọn dẹ̀ yọ so látara pé ó ti bẹ̀rẹ̀ sí ní mention àwọn tí ó ta páàtì fún Abraham ti ń jẹ́wọ́ ó ti ń jẹ́wọ́ wọ́n dẹ̀ ti inú wa dẹ̀ dùn pé iṣẹ́ ti ń lọ a lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí pé àwọn ọlọ́pàá fúnra wọn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fúnra wọn wọ́n á padà jáde láti àdẹ̀fẹ̀ kọ́ jẹ́ pé ní tá a bá sọ wọ́n máa disturb iṣẹ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ sàwọn àlékún pẹ̀lú bí nǹkan ṣe ń lọ sàwọn àlékún wa alaikum salam wa rahmatullahi wa barakatuh gbogbo ẹ̀yin àfáà lè kéwú
Ọlọ́run ọba ó máa fi sọ ẹ̀ sọ yín o. Ẹ ní bọ́ sọ́wọ́ o. Ẹ gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan èèwọ̀ ẹ má bá yàn dá sí o. Ká máa fọtí lọ́sẹ̀, ká máa fi páàtì èèyàn ṣoògùn, ẹ má bá wọn ṣe láyé yín o. Ṣé ń gbọ́ gbogbo ẹ̀yin àfáà yìí? Kéwútà kè nírọ̀lẹ́ yìí nìyẹn o. Ibi ẹ bá gbọ́, tẹ́ ẹ bá lọ́rẹ̀ẹ́, tẹ́ ẹ bá ti gbọ́ tó ń mẹ́sàn tó ń dárúkọ erin èèyàn, tó ń dárúkọ pé kéèyàn máa fi ọtí lo nǹkan, ẹ tètè sá fún o. Kò ní kéèyàn ó jẹ́ èèyàn o. Kéèyàn ó jẹ́ èèyàn kò sọ yẹn de yẹn o. Gbogbo bí ẹ bá ti ń gbọ́ pé téèyàn ọba tí ì jẹ èèyàn kò ní jẹ èèyàn, ẹ tètè sá fún bẹ́ẹ̀ o. Ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ pé tọ́ ọba jẹ èèyàn, tọ́ ọba ti jẹ èèyàn ò lè jẹ èèyàn, sá fún ibẹ̀. Má bá wọn fọtí lọ́sẹ̀, má bá wọn fi ẹrin èèyàn, má bá wọn fi ṣe nǹkan kan nínú ayé. Tọ́ ọba ti sá fún àwọn nǹkan yìí, wàá gbénú ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ṣùgbọ́n ìwọ tó ọba ti sá fún ọ, tó ń fi ọtí lọ́sẹ̀, tó ń fẹ́rin èèyàn ṣiṣẹ́, ìwọ náà ò ní nífọ̀kànbalẹ̀ o. Abrahaman ó ti bẹ̀rẹ̀ sí ní ka àwọn tí ó ń ta páàtì èèyàn fún. Ó ti bẹ̀rẹ̀ sí ní ka wọ́n. Yóò ka gbogbo wọn. Ìfún ọmọ yẹn àwọn kan ló tà fún. Ẹ̀dọ̀ ọmọ yẹn àwọn kan ló tà fún. Nígbà tí wọ́n kó gbogbo páàtì sílẹ̀, àròrí ń bẹ̀, kí ló dé, ibo lórí lọ? Orí tètè tàǹtì ẹ̀, orí lọ́tà jù. Ìbàdàn ló ta orí sí. Ìbàdàn ni Abdulrahman ta orí sí. Orí tí ó ti sáré láti Ìlọrin, ó ti ta orí ti dé Ìbàdàn. Orí ti sáré dé Ìbàdàn. Kì í ṣe àkọ́kọ́ nìyẹn o, kì í ṣe kejì, kì í ṣe kẹta, kì í ṣe kẹrin, kì í ṣe karùn-ún, kì í ṣe kẹfà. Kódà ó ṣeéṣe kó ju 13 lọ, torí pé ẹni tí wọ́n bá bàtà obìnrin 13 nínú ilé rẹ̀, ó ṣeéṣe kó ti kó àwọn kan dànù. Bàtà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 13 ni wọ́n bá nínú ilé rẹ̀. Ó túmọ̀ sí pé gbogbo àwọn 13 yẹn ló ti pa, ló ti ta ẹran wọn. Ẹ̀yin ọlọ́pàá ẹ dákun, ẹ kú iṣẹ́. Àwọn ọ̀rẹ́ rẹ̀, they need to be investigated. Ẹ bá wa ṣèwádìí àwọn ọ̀rẹ́ Abdulrahman. Àwọn wo ni ń bá rìn? Àwọn wo ni wọ́n jọ ń rìn? Ẹ bá wa ṣèwádìí. Mo gbé ẹ̀yin ọlọ́pàá ẹ kú iṣẹ́. Ẹ̀yin ọlọ́pàá Kwara State ẹ kú iṣẹ́. Ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ẹ kú iṣẹ́. Agbékúdòs fún yín. Gbogbo ibi tí ẹran Afusa wà, gbogbo ẹ, kódà ẹni tó ta èékánná Afusa fún, ẹ wá jáde. Irun orí Afusa ibi ó wà, ẹ bá wa wá jáde. Ṣé báwọn kan náà ra orí? Ẹ dákun, ẹni tí ọba tí ì máa tarú nǹkan bá ń tẹ́lẹ̀, báwo ló ṣe láìsẹ̀ ẹran àgùntàn, ẹran tí ò ṣe é polówó. Ẹ dákun sí èèyàn lè gbé ẹran èèyàn sí orí ìtẹ̀kọ́ ní ẹ dákun ẹ wá orí èèyàn o, kò ṣe é polówó. Tí ọba jẹ́ pé ó ti ń ṣe ti pé ó ti láwọn regular customer kan, àwọn tí ń dìmáàndì fún lọ́dọ̀ rẹ̀. Má wulẹ̀ rọ máa fà life kìíní mo ń ṣe má wulẹ̀ má rọ mọ́. Ẹ̀yin ní kẹ́kọ̀ọ́, gbogbo ẹ̀yin ọmọbìnrin tẹ́ ẹ wà láàyè yìí, ẹ dákun ẹ kẹ́kọ̀ọ́. Ẹni ẹ bá pè yín, tẹ́ ẹ bá báyàn pàdé lórí Facebook tó bá ní kẹ́ ẹ wẹ́ ẹ má lọ. Má báyàn sọ̀rẹ́ orí Facebook, ẹni tó òrìrí tó wá lọ, ẹ ṣọ́ra yín. Ẹ ṣọ́ra yín. Gbogbo ọmọkùnrin náà, ẹni tó ọgbọ́dọ̀ máa sá fún àwọn èèyàn kan nínú ayé. Ẹni tó òrìrí, ṣọ́ra rẹ pẹ̀lú ẹ̀. Ẹni tó òrìrí,
tó rí rí tẹ́ kàn jọ sọ̀rọ̀ lórí internet ó wá ní kẹ́ ẹ pàdé níbì kan you have to be very very careful ṣọ́ra rẹ pẹ̀lú ẹ̀ ẹni tẹ́ ẹ jọ ṣe rí ṣùgbọ́n ó ti rí pẹ́ ẹ wá pàdé ṣọ́ra rẹ pẹ̀lú ẹ̀ ẹni tó ọ̀rẹ́ rẹ ni lóòótọ́ nígbà kan oníkálukú ti wá travel ẹjọ́ wá pàdé lẹ́yìn ọdún kan ó lè ti kúrò ní ipò tẹ́jọ wà tẹ́lẹ̀ ó lè ti dèèyàn míì ọ̀rẹ́ tẹ́ ẹ ti jọ ríra ti pẹ́ tó wá pàdé tẹ́ ẹ pàdé lẹ́yìn kódà lẹ́yìn oṣù méjì oṣù mẹ́fà tẹ́ ẹ wá jọ pàdé ó lè ti dèèyàn míì o má fọkàn balẹ̀ sí pọ́ọ̀rẹ́ rẹ ni o ibi tó lọ tẹ́ ẹ fi kó tó pàdé rẹ̀ yẹn ibi tó lọ tẹ́ ẹ fi jọ ríra mọ́ yẹn kó tó rí pé ẹ pàdé yẹn ó lè ti kọ́ àwọn ẹ̀kọ́ míì tó yàtọ̀ sí eléyìí tó gbé kúrò lọ́dọ̀ rẹ̀ ó lè ti ní àwọn ìwà míì tó yàtọ̀ sí ìwà eléyìí tẹ́jọ́ wù síra yín tẹ́lẹ̀. ẹ dákun gbogbo ẹ̀yin àfáà nílé kéwú gbogbo àwa akẹ́kọ̀ọ́ ẹ já wà very very careful. Abrahamu ó ti ń ta irin èèyàn tipẹ́ o ẹ̀yin ọlọ́pàá Abrahamu ti ń ta irin èèyàn tipẹ́ o tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni bó o lórí ṣe sáré dé Ìbàdàn ó ti ta orí sí Ìbàdàn ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ sí ní mention àwọn orúkọ eléyìí tó jẹ́ pé àní disclose nọ́tàn ti ìgbà tí àwọn ọlọ́pàá bá tó fi ojú wọn hàn àní disclose orúkọ èèyàn kankan báyìí torí pé a ní láti fún àwọn ọlọ́pàá láàyè kan ṣiṣẹ́ wọn ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé orí Haúsá wọ́n ti Ìbàdàn ni wọ́n tà sí Ìbàdàn ni wọ́n tà sí ẹni ó bá pàdé Abrahaman torí bó ṣe gentle tójú rẹ̀ quiet kódà téèyàn tírúwa ìbá lọ sílùú Ìlọrin tá a kàn pàdé ẹ̀ pa fẹ́ sùn àmọ̀ máa harùn láì má pẹ́ tó lè gé orí èèyàn kó lọ́rùn yẹn ni téèyàn bá pàdé irú ẹ̀ téèyàn gbé ẹ̀dá kan kò síbi tí mo fẹ́ sùn tírú ẹ̀ bá sọ pé àfáà ṣe bí kẹ́ ẹ sùn ni ẹ máa bọ̀ lọ́dọ̀ mi wá sùn pẹ̀lú bó ṣe rí tó quiet tójú rẹ̀ tútù wàláì ẹ̀ ní ronú pé irú ẹ̀ lè ní jàǹbá bá ń lọ́wọ́ ẹ̀ lè ronú ẹ̀ láyé ẹ dákun kéèyàn wá lọ sí kó wá múyàn lọ́nu ilé kéèyàn àmọ̀ sùn àmọ̀ harùn tá a ṣe yí bọ́yá eléyìí tí ò lè dé pupa yìí eléyìí tí ò lè èyàn máa rò ó rò pé eléyìí kò torí pé ojú rẹ̀ ó rẹwà ó tutù náà fi sọ pé ojú ò ṣe é má wà ẹ̀dá o ojú ò ṣe é ṣe kí ni mo pè é ojú ò ṣe é má wà ẹ̀dá o ojú la rí bẹ́ẹ̀ ni nínú slogan àwọn bàbá wa ni ojú la rí ẹ bẹ̀rù ẹ̀dá ẹ bẹ̀rù ènìyàn ojú la ṣe kí ni ojú la rí ẹ bẹ̀rù ènìyàn mo wé láwà ní ọ̀kan o téèyàn tí láwà ní bá ń bẹ lórí èèyàn bíi tèmi yìí má fọkàn balẹ̀ sí o má fọkàn balẹ̀ sí o má fọkàn balẹ̀ sí mo wé láwà ní ọ̀kan o mo ní irùngbọ̀n ọ̀kan o òdodo ọ̀rọ̀ pàmbélé ni o torí pé nínú tí ó rọrùn fún ọmọ aráyé láti lè ṣe wọ́n jàǹbá oníláwà ní orí wa yìí kọ́lọ́ ọmọ sí wa ní àfọ̀ tí ọmọ sí yàn jàǹbá kì í ṣe gbogbo ẹni rẹ nílò láwà ní tí ń bẹ lórí wa yìí o bẹ́ẹ̀ ni eré ṣe ń lò àwọn olórí ibú náà ń lò ó dà gẹ́gẹ́ bí àwọn olè ṣe máa ń lo aṣọ ọlọ́pàá rọ́ọ̀bù ni o àwọn ẹni ibi tá máa ń dáná wọ́n máa ń lo aṣọ sọ́jà Boko Haram máa ń wọṣọ sọ́jà o ṣé Boko Haram yìí wọṣọ sọ́jà Boko Haram máa ń wọṣọ sọ́jà Boko Haram á máa wọṣọ ọlọ́pàá wọn á máa wọṣọ navy bẹ́ẹ̀ náà ni láwà ní orí wa yìí gbogbo ọmọ aráyé ẹ má fọkàn balẹ̀ irùngbọ̀n ẹlòmíì tó bá ti rí irùngbọ̀n ọkàn rẹ̀ ó balẹ̀ pé àáfàá lẹ́nu yìí kò ní fi àáfàá ni kò lè faburú ṣe mí irùngbọ̀n òdìtà mí kan má faburú ṣe yẹn o bẹ́ẹ̀ náà ni ṣòkòtò péńpé kò rí yàn kó gé ṣòkòtò kí ṣòkòtò rẹ̀ ò rí péńpé má fi gbogbo ẹ̀mí rẹ má fi ẹ̀mí rẹ lẹ̀ o
ọlọ́bì kan ní ibì kan ní ọwá fẹ́ sùn ọwá torí pé nìyẹn ti wá nírun gbọ̀n owó lọ́wà ní ó ní ṣòkòtò pé you have to be very very careful wà vigilant ó lè gerun ó lè nírun gbọ̀n kọjá ní ẹbú ó lè wé láwà ní kọjá ní ẹbú ó lè gé ṣòkòtò pé kí ṣòkòtò rẹ̀ ọmọdé lẹ̀ kọjá àfa kẹ́ ẹ mọ̀ pé àfa súnà lélẹ́yìí kò eléyìí èèyàn rí ni ó lè má jẹ́ ní rẹ o ó lè má jẹ́ ní rẹ o kí la fẹ́ fi mẹ́ni rẹ kí la fẹ́ fi mẹ́yàn rẹ inú lè yẹn wà o inú lè yẹn wà o ìwà ẹ̀dá lẹ́ẹ̀fì mọ̀ bọ́yá ni rẹ ni àbí ìṣẹ́ni rẹ o ìsúnmọ́ nígbà tẹ́ ẹ bá súnmọ́ tẹ́ ẹ bá gbé tẹ́ ẹ ń wo ìwà rẹ̀ tẹ́ ẹ ń wo bí ṣe ń ṣe. Don't judge people by their turban, by their beard, by their trouser that has no kí la lè pé kí ló òyìnbó trouser tí ó délẹ̀ that are don't judge people by their mambe trouser short trouser. Inú ayé tá a wà yìí this life no balance o láàrin ìgbàwo sígbàwo làbùrámọ̀ ti yá sáré ta orí síbàdàn ó ti ta orí síbàdàn Abrahamu ó katapọ́ọ̀tì orí ọmọ ọlọ́mọ orí Haúsá ó ti ta orí Haúsá síbàdàn níbo ló ta apá sí níbo ló ta itan sí níbo ló ta ọrùn sí níbo ló ta ìfun Haúsá sí níbo ló ta ọkàn rẹ̀ sí níbo ló ta sí gbogbo àwọn páàtì Haúsá tó kù níbo ni Abrahamu ta sí ẹ̀yin ọlọ́pàá iṣẹ́ kù tẹ́ ṣe gbogbo àwọn tí wọ́n tó tà fún yẹn Abrahamu láwọn ó máa ní àwọn colleague tí wọ́n jọ ń ṣe tí wọ́n jọ ní association manslaughters association ẹni Ìlọrin Abrahamu máa ní ó ti ní connection ó ti láwọn tí ń rà lọ́wọ́ rẹ̀ ó ti láwọn tí ń rà lọ́wọ́ rẹ̀ whatsapp live mo wà ní live. Abrahamu ti ní ó ní association of manslaughters ó ní ọmọ kékeré yẹn ọmọ 29 years ó ti wà connected ó ti wà connected débi pé ó ti sáré rí gbogbo ẹran èèyàn yẹn ó ti rí dispatch sọ́dọ̀ àwọn tí aláràtúntà ó ti dispatch ẹ ẹni tó ra orí nìbàdàn ó ti wọ one chance dandan ni bọ́yọ̀ náà bọ́yọ̀ fẹ́ lò ní bọ́yọ̀ fẹ́ tún ta ni Ọlọ́run ti.